àfọ òkúta gidi tó parọ́ mọ́ ìwọ ìyá yìí tó fi di èrò ẹ̀wọ̀n kí àáfà yìí tó wá fún ẹ ní Islam èmi Alfulany padà gbé kámẹ́rà lọ mọ́sálásí àáfà yẹn pé à ẹ̀yin lẹ́rán lẹ́sọ̀ obìnrin yìí di Islam o ẹ̀yin náà sàn kọ́ mọ́sálásí ẹ̀jẹ̀ àgbé kámẹ́rà wá bẹ́ẹ̀ káwọn èèyàn ti ẹ̀ fi opportunity yẹn kí wọ́n ran kọ́sọ̀pọ̀ ti sáà gba £1 ní ọwọ́ ìyá nínú owó tí a gbà fún ìyá a dẹ̀ ṣe fídíò fún àfọ̀kúta gidi bóyá náà rí 200,000 orú nǹkan tá à ń rí ìyá rí ti mú ìdí Àgbàlá Gabriel a rí ti ìyá yìí gan ó fẹ́ sún yẹn láti máa ṣe gan ok owó ọdún 12 sọ fún ẹ ní ṣọ́ọ̀pù ń sìn tọwọ́ ọdún 2 bá tán ṣáàgbé ẹ wá sórí kí ní pé ẹ̀jọ́ o wa tó fẹ́ sanwó ṣọ́ọ̀pù yá ni o so possible a rí ẹ níjọ́ tá a kọ́kọ́ rí ẹ bẹ́ẹ̀ náà nìyá yìí náà wọ́n yàtọ̀ síra wọn o. àti Muyideen àti ìyá òòṣà tó máa di ìyá Kùránì. wọ́n àwọn òòjọ́ yàtọ̀ síra wọn èmi kọ́ nìyá yẹn parọ́ mọ́ èmi kọ́ nìyá yẹn bú but nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ tí wọ́n gbé ìyá yẹn lọ sẹ́wọ̀n tó dẹ̀ jáde tán lọ remind ìyá yẹn tó dẹ̀ jáde tó lòun gba Islam platform tiwa kó tó kàn yá yìí làwa ti máa ń ṣoore fáwọn èèyàn táwọn èèyàn dẹ̀ máa ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí kì í bá ṣe pé béèrè yìí ni mi ò ti fẹ́ sọ ọmọ rárá. ṣùgbọ́n for clarity mi ò fẹ́ sọ ọmọ afẹ́kẹ́ yànnà náà. kódà àwọn tí wọ́n jẹ́ followers wa tán wò wá tán bá rí báyìí mi ò ti fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ tó láti ṣe tiwa fọ́lọ́run but ẹ jẹ́ kí n gé ní kúkúrú ètò ìṣẹ̀lẹ̀ láàrin wa ni wípé agbowó fún ìyá yẹn owó tá a gbà ń jọ́nà jẹ́ 3,300,000. ní káàṣì àbí ní promise náà wà ń bẹ̀. promise náà wà ń bẹ̀. náà but 2,300,000 ló wọlé. náà ó padà di 2,500,000 torí pé nìkan padà sẹ́ndì 200 owó AC. náà adẹ̀bá ṣọ́ọ̀bù fún ìyá yẹn arajà síbẹ̀ àgbà ṣọ́ọ̀bù àsanwó ọdún méjì 200,000 lówó ṣọ́ọ̀bù nílọrin tí ń gbé. For clarification èmi kọ́ ni mo promise ìyá ní Mẹ́kà o èmi dẹ̀ kọ́ mo promise ìyá pé màá kọ́lé fún ìyá o àdéhùn tó wà láàrin wa náà ni pé màá dá ìyá yẹn lóko. ṣé orí ètò iná ti promise ẹ̀ ní Mẹ́kà ni. orí ètò wa náà ti promise ẹ̀. èèyàn kan ló pè wọlé. ẹnìkan ló pè wọlé olóhùn àfún ní Mẹ́kà ẹnìkan náà dẹ̀ tún pè wọlé olóhùn akọ́lé fún wọn akọ́ mọ́ṣáláṣí wọn ara mọ́tò fún un. kí ni fẹ́ lọ mẹ́rin wípé adẹ̀gbà ṣọ́ọ̀bù fún gbàgbà gba ṣọ́ọ̀bù fún arajà síbẹ̀ agba ṣọ́ọ̀bù ọdún méjì that is 200,000 wọ́n gbowó agreement àti commission 50,000 that is 450 arajà 1.3 million síbẹ̀ Nigeria nowadays. ṣé ẹ̀yin lè lọ rà á ní àbọ̀ náà lọ rà nǹkan rẹ̀ fúnra rẹ̀. wọ́n lọ rà á bí company wa ló ṣiṣẹ́ company wa ló ṣiṣẹ́ wọ́n máa náwó síbòmíì. wọ́n tẹ̀ tí rán yàn wá bá mi pé ká kówó fáwọn. àwọn ò ṣe fúnra wọn. Wallahi tallahi ìtumọ̀dìlá alukurani ọlọ́run rẹ̀ wọ́n ti rẹ́ nìkan wá bá mi later nígbà tí mo wá confront wọn pé bọ́sẹ̀ ilẹ̀ rán àfa yìí wá àwa deny wọn láwọn kọ́ wọ́n láwọn kọ́ ni o àwọn kọ́ o. lẹ́yìn tó wọlé tán. lẹ́yìn ìgbà tó wọlé tán pé báfa yẹn ṣe bẹ̀rẹ̀ ni pé owó tó wọlé ẹja kó fáwọn ìyá yẹn wọ́n á mọ̀ bí wọ́n á ṣe ṣe mo ní rárá àní ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn trust mi lórí platform mi náà fi ń fowó lẹ̀ bá a ṣe ń béèrè lọ́wọ́ mi yìí nísìn tá a bá gbé èèyàn wá nísìn wípé ó ní ìdìrànlọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n trust wa tí wọ́n jẹ́ die fan wa àbí ṣé mo gbòyìnbó yẹn wọ́n á ti ṣe kí ni wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní dáwó fẹ́ nìyẹn ni rúbẹ́ wa pẹ̀lú mi àdẹ̀dáwó yẹn gbàtà àdẹ̀dáwó yẹn wọ́n ní ká kówó fún mi ní àníkówó fún o àdéhùn tá a ṣe ni pé á dá èyí ló kówó àdẹ̀ṣe ara 10 bag of rice 10 bag of rice. lẹ́ra fún ẹ̀rọ sí ṣọ́ọ̀bù. 20 bag of semo 40 pack of indomie 50 litres of groundnut oil òróró méjì ara ṣúgà ara iyọ̀ ara generator ara fan generator helipack tó tuntun tiger lọ ara 250,000 aṣáàrò yẹn anáwó yẹn later ẹni tó promise CAC send 200,000 sí mi mo send 200,000 ẹ sàkáǹtì wọn
pé kó fi ráìsì síbẹ̀ fúnra wọn. ráìsì síbẹ̀ fún kí ni fẹ́ ló ń bẹ̀ ni wípé ok ìwọ́n ta ti dá lóko wò a dẹ̀ sọ fún ẹ ìwé yẹn ń bẹ lọ́wọ́ ẹ o ta fi ra gbogbo nǹkan yẹn o everything ta fi ra gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ àti receipt shop àti everything wà lọ́wọ́ ẹ o a dẹ̀ sọ fún ẹ wípé àwọn báyìí mo tó kọrúkọ wọn sínú ìwé yẹn fún ẹni báyìí promise 500 wọn ti mú wa o 1000 ẹni báyìí promise 250 wọn ti mú wa o àwọn tó lórúkọ láwùjọ ni o ẹni báyìí promise another 250 wọn ti mú wa o gbọ́tọ́ promise wa ni wọn jẹ wá lówó. bẹ́ẹ̀ni. ẹni tó bá promise tó bá lóun ò lágbára àti ṣe ṣáàmù lọlé ọlọ́pàá ni ìyẹn yàtọ̀ sí pé mo yáwó lọ́wọ́ yín àwọn táwọn dẹ́ ń sọ yìí a ti pè wọ́n sórí ètò wa fáì máa ń yẹ àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ tí wọ́n ti ṣe é káwà torí pé wọn ò tí ì ṣe léyìn nísìn ṣáà máa bá wọn jà ní àbá máa fi wọ́n ṣẹ̀ sí ìyẹn ò ṣe kí ni kò yẹ kó ṣẹlẹ̀ possible bẹ́ẹ̀ lómi bá ń ṣe àwa ò lè ṣe ìdí ẹ̀ ló fi real ó rí à kẹ́ ẹ tó rí another program míì tí ò bá wúlò lórí péjì wa wọn bá máa bú yan wọn bá máa búra wọn kí wọn lọ gbé fídíò ní fídíò míì kí n gbọ́ no Ṣẹ̀gun Nàjà ti kọ́ gbàtà iná di ọ́fíìsì wa nísìn ẹ̀rí bó ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ yìí nísìn àwọn èèyàn tí a fẹ́ ràn lọ́wọ́ nísìn ẹ witness ẹ̀ láàárọ̀ yìí ó jẹ́ 780 people tí wọ́n ti tò kalẹ̀ báyìí láì sásìkò àwẹ̀ bọ́n ṣe wà nìyẹn ká bá pe àwọn staff nísìn ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n sọ iye tí ó wà nílẹ̀ inú àwọn èèyàn tá a máa ràn lọ́wọ́ mo tún gbórú nǹkan tá à ń rí ìyá rí tí Muyideen Àgbàlá Gabriel a rí ti ìyá yìí gan ó fẹ́ sún yẹn láti máa ṣe gan. bí mùsùlùmí bóyá padà sínú Islam yìí ẹ̀yin ò fọwọ́ sí bẹ́ẹ̀ ni. bí padà sínú Islam ó wẹ́kọ̀ mi ní wá dùn inú mi dùn kó padà sínú Islam tẹ́wádẹ́ lọ àwọn previous video tí mo ṣe tí mo dúró lórí ìlànà wípé o ti padà sínú Islam máa ṣe Islam rẹ lọ ṣùgbọ́n má bu Àgbàlá Gabriel torí báwọn èèyàn bá mọ̀ ọ́ láyé lẹ́nìí onísábàbí táwọn èèyàn fi mọ̀ ọ́ lábẹ́ kádàrá tọ́lọ́run Àgbàlá Gabriel ni anybody ò mọ̀ ẹ́ rí ibi kankan rí láyé àwọn ẹbí interview ẹ àwọn ẹbí ẹkọ ẹ tí ẹ anybody kọ ẹ tí a rí ẹ níjọ́ tá a kọ́kọ́ rí ẹ bẹ́ẹ̀ náà nìyá yìí náà wọ́n yàtọ̀ síra wọn o. àti Muyideen àti ìyá òòṣà tó máa di ìyá Kùránì. ìwà àwọn òòjọ́ yàtọ̀ síra wọn ìwà àwọn ògbọ́dọ̀ kó òòjọ́ kó yàtọ̀ síra wọn ṣe understand àdẹ̀dẹ́ ló kò wò tán later ló wá nígbà náà bẹ́ẹ̀ nígbà tán dẹ́ ló kò wò tán o àwọn kan wọ́n bẹ níjọ́ kejì àwọn fẹ́ sanwó léwu àwọn ọmọ àwọn fẹ́ ṣe gbá ìwọ̀n fún wọn lówó tààrọ̀ ẹ̀. ìyá ń fowó ṣe sàárà. ìyá ló wá rọ. ìtẹ́nà lọ́wọ́ ọ̀nà fẹ́ ràn yàn lọ́wọ́. ọ̀tá ń gbé tó tó fẹ́ gbé èèyàn. ẹni Ọlọ́run bá bùn kó bùn mí ẹni Ọlọ́run bá bùn kó bùn mí o ẹni Ọlọ́run bá bùn kó bùn mí. ṣé kò dábẹ́ ní Islam ni. ó dábẹ́ àmọ́ kì í ṣe pé ẹni tó náà ń wá. wà á torí pé Islam ni a máa ṣorí èyí tí wọn náà jẹ tó mú tó fi owó tó fẹ́ fi tó ti establish yẹ kó tó di pé oyin manage ni kó tó di pé wọn náà mọ̀ ṣe sàárà try láti ráìsì báàgì mẹ́wàá tọ́ra fún ẹ yẹn gbìyànjú jẹ́ kó di ráìsì báàgì mẹ́ẹ̀ẹ́dógún indomie tọ́ra fún ẹ yẹn òróró tọ́ra fún ẹ yẹn wọ́n gbìyànjú báwo ni ó ṣe di púpọ̀ ṣé oṣooṣù àbọ̀dọ̀dún làwọn gbé wá sórí ok owó ọdún méjìlá sọ fún ẹ ní ṣọ́ọ̀pù ń sìn tọwọ́ ọdún méjì bá tán ṣáàgbé wá sórí kí ní pé ẹ̀jọ́ o atọ́fẹ́ sanwó ṣọ́ọ̀bù ya ni o so possible. afa àti ṣe fídíò mẹ́lòmí tí ò rí kọ́bọ̀. àwọn tó súnmọ́ wa gangan ṣe fídíò fún wọn rí kọ́bọ̀. àárí kọ́bọ̀ àárí wọ́n tán wọ́n understand pé bọ́ ibi ṣe máa ń rí nìyẹn ẹ ṣe fídíò mẹ́lòmí á lè ra àánú gbà ẹ ṣe fídíò mẹ́lòmí kò ní ra àánú gbà ókè ẹni tí o parọ́ mọ́ àáfàá tó parọ́ mọ́ àáfàá òkúta gidi tó parọ́ mọ́ ìwọ ìyá yìí tó fi di èrò ẹ̀wọ̀n kí àáfàá yìí tó wá fún ẹ ní Islam èmi Alfulany padà gbé kámẹ́rà lọ mọ́sálásí àáfàá yẹn pé à ẹ̀yin lẹ́rán lẹ́sọ obìnrin yìí di Islam o ẹ̀yin náà sàn kọ́ mọ́sálásí ẹ̀jẹ̀ àgbé kámẹ́rà wá bẹ́ẹ̀ káwọn èèyàn ti ẹ̀ fi opportunity yẹn kí wọ́n ran ẹ̀ sáà gba £1 ní ọwọ́ ìyá nínú owó tí a gbà fún ìyá a dẹ̀ ṣe fídíò fún àfọkúta gidi
bóyá náà rí 200,000. Allahu Akbar. ẹni tó jẹ́ pìlẹ̀ ẹsẹ̀ orílẹ̀ mílíọ̀nù tí ó wọlé tọ̀yà wá. bóyá làfà ẹ̀ rí 200,000. ṣáyé náà rí bá. kí àtọ́ wá bọ́ sí tàǹtà kó tó di pé ìyàbọ̀ sí gbangba tó lọ sọ pé báyìí ṣọ́ọ̀tì ẹ̀ kàn sí yín ṣé fàǹfà wáyé ni kó tó di pé ọ̀nà ṣe rẹ́kọ̀dù wọ́n ṣe kéṣẹ́ẹ̀tì fún yín. ó ṣe rẹ́kọ̀dù fún mi àti wọ́n ṣe rẹ́kọ̀dù fún mi. Number 1 fàǹfà ò sí láyé èmi tó ń pè ya mo ní àwọn fọ́ọ̀sì rẹpẹtẹ tẹ́mi tó ń pè ya ẹni tó fẹ́ ran mẹ́ka báyìí ni o igbá ni kòkò bàbá sàṣàṣùn ṣe rí problem tí a yẹn ni ó ṣàfẹ́ lọ mọ́ká. ṣó sì lọ. ó ti lọ wọ́n ti ràn. ṣó ti adé báyìí. àmì ìwà mọ̀ o. tó owó di láyọ̀ lágbára lọ. èmi lè mo dé ni mo ríra mi. ẹ̀yin ti dé báyìí àwọn yòókù ló dé àwọn tèmi náà ti ń dé àwọn àdìsá náà ti ń dé báyìí. mẹ́ka yẹn ni ó gún ìyá yẹn lójú ìyá tó sọ fún mi pé kí n sọ fún ẹni tó fẹ́ kọ́lé fóun ipe kájọ kan máa kọ́lé fóun máa ká kówó fóun kóun fi lọ Mákà. Allahu Akbar. ẹ wá bá ń béèrè ẹni tó ti ń ṣe Islam ẹ̀sìn bọ̀ tipẹ́tipẹ́ tí ò rí Mákà lọ. ó rọ opportunity gbà ó rà àánú gbà oríire gbà wọ́n gba owó fún ẹ kódà kó jẹ́ 500,000 ni wọ́n fi dẹ́ ẹ lókòwò bó bá jẹ́ nítorí ẹ pé kò yẹ kó sọ 500,000 ẹ di 1 million naira. ilé náà promise ìyá abọ́nà balẹ̀ báyìí. èmi ti gbìyànjú mo ti gbalẹ̀ fún ìyá. ìyá nílẹ̀ báyìí. ó ti nílẹ̀ àṣẹ fídíò wa ń ta. bó nílẹ̀ wà Ìlọrin náà ni àbí. Ìlọrin ni. ìyá nílẹ̀ ó ti nílẹ̀ ó máa kó lọ kọ́lé ẹ̀ fúnra rẹ̀ mi ò tí ẹ bá pẹ́ bí mi ìdásí nǹkan kan mọ́sẹ̀ o. nípa mọ̀mọ́ náà. no mo ti yọ̀ǹda mo ti ṣe ìdèmí ní lágbára ibi tọ́lọ̀. lójú tiẹ̀ òun tí wọ́n tó ń sọ́nà ni pé owó tẹ gbà. ó sunkún rojọ́ ni. bó ló yẹ súná bó ló yẹ ó sunkún ni ó sunkún torí kó fẹ́ gba Mákà torí kó fẹ́ gba Mákà. lẹ́yìn fídíò tó ṣe yẹn ọ́díò tó ṣe yẹn ó ti tún pè mí o. ẹ sì gbé kọ́ọ̀lù. tó ti tún pè mí tó ti tún ṣàdúrà fún mi ẹ̀yin ni ibà sí ò bá ṣe kí ni bá a láfẹ́ lá lẹ́yìn ìgbà tó ti gba Mákà tán tó ti lọ. ṣé kò sáwọn kan náà ń tì yá yẹn pé. wọ́n ti náà ni wọ́n fi ń ga brain ẹ̀ ni. àwọn kan ni. àwọn kan ni problem tara wọn. ṣé àwọn ọ̀tá yín. ṣe wo lọ́tà. Ànábì gan ni sallallahu alayhi wa sallam. kò sẹ́ni mẹ́ta yóò lọ́tà. sallallahu alayhi wa sallam. tí bá ti ń da fún ọ láyé wà lọ́tà. Allahu Akbar. kí ni tèmi pẹ̀lú. so níbi táwa bàjẹ́ báyìí lónìí kí ni status quo àtẹ̀yìn àtìyá níbo lẹ gbé ti sí. láàárọ̀ yìí today is on the what on the 1st of July. inshallah. ẹnìkan promise ìyá yẹn ní set of share. náà. ìgbé òun máa kó fún ìyá yẹn wọ́n ti pè mí láàárọ̀ yìí sí àwọn ọmọ tí wọ́n ń bẹ̀ lọ rí pé share yẹn ti ready pé kán lọ kó share yẹn fún ìyá yẹn. àwọn kan tó lọ wọ́n lọ wá nọ́mbà ẹni tó promise ìyá yẹn ń share wọ́n wá pè pé àwọn tí ń kunlé fún ìyá wọ́n lọ kunlé ni wọ́n kọ́lé fún o. ilé tí ń gbé. ilé tí ń gbé àwọn bá kún tó bá dé ẹ̀kọ́tẹ́ ìbá lọ Mọ́kà tó bá dé wọ́n kunlé fún. wèé kí lè ṣe rí gidi pé àwọn ti kunlé fún ìyá o share ló kú o ìwọ ẹ̀dẹ̀ ló promise share ẹnìyẹn ní òótọ́ ni òun promise share bọ̀tọ̀dọ̀ yín kọ́ lòun ti promise share. orí programu Sefiu Najat ló ti promise share èmi ò kúkú mọ̀ kankan. bó o bá ṣiṣẹ́ àbá àlùfáà gbọ́dọ̀ bọ́ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí nìyẹn. Allahu Akbar. àwọn báyìí pé òun o wọ́n ní share o pé àwọn fẹ́ wá kó òun ní àrárá o ẹ̀yin kọ́ wọ́n sàfẹ́ gba glory. iṣẹ́ tí wọ́n ṣe wọ́n fẹ́ gba glory kan wọ́n pẹ́ nìyẹn lẹ́yìn ẹnìyẹn wá pè mí ẹnìyẹn wá ní òkè tó bá tiẹ̀ máa kó ṣíà kalẹ̀ Sefiu Najat ló máa deliver ṣíà wọ́n sẹ́ẹ̀dì nọ́mbà ẹni tó ṣe ṣíà sí mi lánàá èmi sẹ́ndẹ̀ sáwọn ọmọ tó wà nílọrin ẹ lọ kó ṣíà ẹ kó fún yàrá ẹ̀dẹ̀ ṣe fídíò ẹ̀ salamu alaikum ọwọ́ náà rọ̀ bíkà. ẹ̀yin ò torí pé ohun tó ṣẹlẹ̀ kẹwàá gbé gidi ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. Allah. tí n bá sọ fẹ́ nìyẹn bẹ́ẹ̀ nìyẹn ṣe pè mí pé tí n bá kàn nìyẹn lábùkù pé please Allah. ẹ má pè mọ́ lórí ọ̀rọ̀ yá yìí o kò sí tó kàn mí pẹ̀lú. ó lè dà nǹkan rú. ẹjọ ẹ má pè mọ́ pẹ̀lú ọ̀rọ̀ yá yẹn lọ kó ṣe àwọn tẹ́ bá kó ṣe àfihàn wọn kí ni tèmi àti. Allah Akbar. ṣe understand. bọ́dẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀. ẹ ṣe ìsìlámù bẹ́ẹ̀. èmi ò ṣe bẹ́ẹ̀ ẹni tó lóun fẹ́ kọ́lé fún gbogbo bàtí ìyá yẹn ti ń rojọ́ kiri tẹ́nìyẹn tí ẹnìyẹn pè mí pé kí ìyá yẹn lọ wálẹ̀ fúnra mi mo tún pè yẹn mo ní ìyẹn lọ wálẹ̀ o wọ́n máa sẹ́ndì owó lẹ̀ sí yín o
ó dẹ̀ sẹ́ndì owó lẹ̀ sí ìyá yẹn òun náà ló lọ wálẹ̀ fúnra rẹ̀ ó sì rà á. ó dẹ̀ rà á mo dẹ̀ lọ ṣe fídíò mẹ́ẹ̀ ṣe ti understand àárín yẹn èmi dẹ̀ ṣe tèmi mo kúrò mbẹ́ẹ̀ mo fi ní ìyàtọ̀ rẹ̀ ìyàtọ̀ sí ti àgbàlá Gabriel àti Muyideen. Islam ẹ̀sìn wa ò kọ́ wa ká fojú olóore gúngi account number yín lẹ̀ ń gbowó sí one of account number ti ẹlẹ́ kó pé èrò kan wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lóhùn náà. Organization tó wà registered under Federal Republic of Nigeria. gbogbo tẹ́lẹ̀ ṣe ìjọba ló mọ́nítọ̀. báwo ni ìjọba ò ṣe ní mọ̀ sí ìjọba ń gba tax náà ń sọ return fún ìjọba náà. Allah akbar. Wallahi à ń sọ tax gbogbo ẹni tó bá gbé register company wá san tax náà. àwọn tí èyí san tax lórí register kí ni wọn làwọn mọ́ṣáláṣí ilé kéwú àwọn yẹn ò ní tax táwọn san àmọ́ company tó ló ń ṣe charity organization. ẹ̀rọ tó ń rọra activities náà. wàá san tax fún ìjọba náà ìjọba máa gbà lọ́wọ́ ẹ̀. so lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen. dákàtà tó lọ sọ́dọ̀ àgbẹ̀ kákọ́ mú ọ̀rọ̀ ìyá ní ìyá mẹ́ka yìí ìyá Kùránì ǹjẹ́ nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ṣé kò dùn tútù sí lọ́kàn àti kò jẹ́ kí oore gan sún ṣe. normal gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara orí àsúnyàn ṣe torí pé àbíbí sórí orí làwọn èèyàn orí máa súnyàn ṣe ṣùgbọ́n tá a bá tún ní ká wá wò yí òun sotiye tá a bá tún ní ká wò yẹn èèyàn tún wá ní ṣoore. ebo ni mo sọ yìí 780 people ló wà nílẹ̀ báyìí wallahi tàlà àwọn kan yìí wá bá mi ní ìjẹrin the chief imam of ọmọlẹ ló mú wọn wá ìyàwó ọmọ méjì àtọkọ wọ́n gba visa Canada wọ́n rówó tíkẹ́ẹ̀tì. Allah akbar. wọ́n dẹ̀ gba visa ọdún méjì ọdún kan dẹ̀ ti kọjá. wọ́n dẹ̀ ní di 7 million naira. wọ́n fẹ́ fi lọ. mo rò pé ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa. ó wá pọ̀ bẹ́ẹ̀ ẹni kidney ń bẹ oní liver ń bẹ àti gbé èèyàn wá gan nísìí gan ó tẹ̀ wá sú wa. but ẹni tí Ọlọ́run bá ti dá ní aláàánú yóò ṣàánú náà ni ìlú ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣì ń tẹ̀síwájú. àwọn òdúró àkànkọ́lọ́mọjà sóore ṣe ni.